Kí ni wàhálà tó bá àwọn èèyàn yìí gan-an? Bó bá ṣe pé Alhaji Atiku Abubakar àti àwọn ọmọlẹ́yìn ẹ̀ nìkan ni wọ́n ń sọ̀rọ̀ lórí àwọn ọmọléèwé àti àwọn tíṣà tí wọ́n gbà jáde lọ́dọ̀ àwọn afẹ̀míṣòfò ni, ìbá lọ̀rọ̀ náà yóò ya ẹnikẹ́ni lẹ́nu mọ́. Ìdí ni pé aṣáájú ẹgbẹ́ òṣèlú alátakò ní Atiku. Kò sì sí ohun tí ẹgbẹ́ alátakò ń ṣe jù láti gbé ẹgbẹ́ tó bá ń ṣèjọba lé ayé lọ́wọ́ lọ. Kódà nígbà tí àwọn tí wọ́n ń ṣèjọba bá ṣe ètò kan tó dáa, àwọn alátakò yóò ní kò dáa tó, pé tó bá jẹ́ àwọn ni àwọn lè ṣe é kó dáa jù bẹ́ẹ̀ lọ. Kíní náà sì dáa o, nítorí ó máa ń lé àwọn tí wọ́n bá ń ṣèjọba léré ni. Ó ń jẹ́ kí wọ́n tẹra mọ́ṣẹ́ wọn. Ó máa ń dí wọn lọ́wọ́ láti kówó jẹ torí wọ́n mọ̀ pé tí awó bá lu wàhálà ni. Ó sì máa ń ká wọn lọ́wọ́ kò láti hùwà ẹlẹ́yàmẹ̀yà nínú ìjọba wọn. Nídìí èyí, bí wọ́n bá gba àwọn ará Ohoro Ẹ̀sìn Ẹ̀lẹ̀ jáde, bí àwọn Àtíkù bá ń wádìí tí wọ́n ń tọpinpin, èèyàn lè má lè bá wọn wí púpọ̀. Bẹ́ẹ̀ náà sì ni èèyàn lè bá wọn wí o, nítorí àwọn ìgbèkùn, àwọn ẹni ẹlẹ́ni, àwọn èèyàn ẹlẹ́mìí tí wọ́n jí kó là ń sọ̀rọ̀ wọn. Irú nǹkan bẹ́ẹ̀ yẹn kì í ṣe ohun tí ẹnikẹ́ni yóò fi ṣòṣèlú. Ohun tó yẹ kí gbogbo ìlú dìde dúró lẹ́ẹ̀kan náà láti wá ojútùú sí ni, kí wọ́n sì gbárùkù tìjọba láti rí i pé wọ́n rí àwọn èèyàn náà gbà jáde. Kì í ṣe ohun tí a gbọ́dọ̀ fi ṣe òṣèlú rárá ni. Tàbí irú òṣèlú wo là ń ṣe tí ẹ̀mí àti ìdààmú àwọn aráàlú kò jẹ́ kinní kan lójú tiwa, tó jẹ́ àfi ẹ̀mí tàwọn olóṣèlú yìí nìkan àti tàwọn ọmọ wọn ló máa ń jẹ wọ́n lógún tí wọ́n sì ń torí ẹ̀rẹ́ àwọn aráàlú tó bá kù jẹ. Tàbí nínú àwọn olóṣèlú tí wọ́n ń kiri yìí, èwo ni wọn yóò jí ọmọ tiẹ̀ gbé tí yóò wá máa ka ìjọba lákọ pé báwo ni wọ́n ṣe bá òun rí ọmọ náà gbà jáde, tí yóò ní kí wọ́n gbé ìgbìmọ̀ àgbáyé dìde láti wádìí bí wọ́n ṣe gba ọmọ òun jáde wò. Ṣé Mákindé ni yóò ṣe bẹ́ẹ̀ ni àbí Àtíkù? Ohun tí a kò bá lè ṣe lórí àwọn ọmọ tiwa, ó wá yẹ ká ṣe bẹ́ẹ̀ lórí àwọn ọmọ ọlọ́mọ ń dán. Bí èèyàn bá sì sọ pé Mákindé ló dá eléyìí sílẹ̀ gẹ́gẹ́ bí olóṣèlú, olúwa ẹ̀ kò jẹ́ ayọ̀ pa o. Nítorí bí kò bá ṣe òun tó ti ń sọ láti ọjọ́ yìí pé lọ́jọ́ kejì tí òun kéde pé òun fẹ́ du ipò ààrẹ ni wọ́n wá jí àwọn èèyàn gbé, kò sẹ́nìkan tí ìbá lórí láyà máa tú ìtúkùtù kiri àti láti máa sọ rádaràda tí ọ̀pọ̀ èèyàn wá ń sọ báyìí pé báwo ni wọ́n ṣe rí àwọn ọmọ náà gbà jáde, tí àwọn míín sì ń sọ pé wọ́n kó wọn pamọ́ lóòótọ́ ni. Ẹ wòye àwọn ọlọ́pàá tí wọ́n ló kú síbẹ̀. Àwọn ẹbí àwọn tó kú sá ti jáde pé àwọn èèyàn àwọn kú. Ọ̀gá ọlọ́pàá pátá Túnjí Dìísù fi àmì ẹ̀yẹ dá ọ̀kan tó kú sójú ogun lójú ìjà níbẹ̀ lọ́lá. Àwọn sọ́jà náà kú. Mákindé fúnra ẹ̀ sì mọ̀ pé àwọn àmọ̀tẹ́kùn wà lára àwọn tó kú. Ṣé torí pé òun Mákindé yóò du ipò ààrẹ náà ni gbogbo eléyìí yóò ti ṣe máa ṣẹlẹ̀? Bí ìgbéra ẹni gun ẹṣin áyán lásán ni o. Tàbí ìbò mélòó ni gómìnà náà rò pé òun lè rí tó bá di àsìkò ìbò ààrẹ? Apá ibo ni gbajúmọ̀ ẹ̀ kúkú ti tó bẹ́ẹ̀ ní Nàìjíríà yìí tí wọn yóò fi sáré yàn án pé kó wá ṣe ààrẹ lé wọn lórí. Òun fúnra ẹ̀ nísàlẹ̀ ọkàn ẹ̀ lọ́hùn-ún mọ̀ pé bí ẹni tó ń tan ara ẹni jẹ lásán ni. Àmọ́ àwọn tí wọ́n fẹ́ gba owó òṣèlú lọ́wọ́ ẹ̀ yóò máa tàn án pé Peter Obi pẹ̀lú Àtíkù kò ní irú èrò tó ní lẹ́yìn. Ṣùgbọ́n tí wọ́n bá ti kúrò lọ́dọ̀ ẹ̀ tí wọ́n bọ́ sí kọ̀rọ̀, wọn yóò máa sọ fúnra wọn pé orẹ́sẹ̀ wèrè òbúṣògùn, ọlọ́gbọ́n wo ni yóò gbé tiẹ̀ sílẹ̀ jàre. Ó pẹ́ tí àwa ti ń sọ pé ogun afẹ̀míṣòfò yìí bí Nàìjíríà yóò bá borí ẹ̀, àfi ká wà níṣọ̀kan ká sì fi ọ̀rọ̀ òṣèlú sílẹ̀ nídìí ẹ̀. Bí wọ́n bá ń fọ̀rọ̀ òṣèlú ṣe bẹ́ẹ̀ nílẹ̀ Haúsá tí wọ́n sì ń fa àwọn èèyàn wọn lé ikú lọ́wọ́, tí wọ́n sọ afẹ̀míṣòfò di ọmọ ìyá wọn, tí ilẹ̀ Yorùbá kò gbọdọ̀ rí bẹ́ẹ̀. Torí Ọlọ́run fún wa lọ́gbọ́n jù bẹ́ẹ̀ lọ ni. Bẹ́ẹ̀ ni ohun tó ṣẹlẹ̀ nínú igbó ọba Ọ̀yọ́ yìí kò ṣẹlẹ̀ níbì kankan rí ní Nàìjíríà. Pé kí wọ́n kó àwọn èèyàn bẹ́ẹ̀ kí wọ́n sì rí wọn gbà jáde bẹ́ẹ̀ lódidi yàtọ̀ sí àwọn tí wọ́n kú. Àwọn tí wọ́n jí gbé ní Chibok ní 2014 láyé Jonathan, bíi 42 àwọn ọmọ náà làwọn afẹ̀míṣòfò wọ̀nyí jogún. Wọ́n jẹ wọ́n gún, wọ́n wà lọ́dọ̀ wọn títí dòní o, àfẹ́yí tó bá ti kú nínú wọn. Tàbí mélòó ni wọ́n rí gbà padà nínú àwọn ọmọ iléèwé bíi 880 tí wọ́n jí kó láyé Muhammadu Buhari. Ìjọba àwọn Tinubu yìí lè ní tiwọn lọ́wọ́ o, torí tí kì í bá ṣe ariwo àti àìdákẹ́ àwọn aráàlú, èyí tí kò sí ibi tí wọ́n ti tún lè pa irú ariwo bẹ́ẹ̀ ju ilẹ̀ Yorùbá yìí lọ. Ìjọba wọn lè yíjú sí ẹ̀gbẹ́ kan
tàbí kí wọ́n má múra sí kinní náà bó ti yẹ. Wọ́n sì lè wo ìjà òṣèlú àárín Mákindé àti tìjọba àpapọ̀ kí wọ́n ní kó lọ́ọ́ máa rán. Ṣùgbọ́n nítorí ariwo aráàlú, ìjọba náà gbìyànjú. Wọ́n jáde láti wá ṣe ohun tó yẹ kí wọ́n ṣe gan-an. Ṣebí gbogbo wa la gbọ́ nígbà tí àwọn ará ilẹ̀ Haúsá bẹ̀rẹ̀ sí í bínú lórí ọ̀rọ̀ yìí pé gbogbo ohun tí Tinubu ṣe nílẹ̀ Yorùbá yẹn ó gbọ́dọ̀ wá ṣe lọ́dọ̀ tàwọn náà kó sì gba àwọn ọmọ àwọn jáde. Èèyàn ò sì lè bá wọn wí nítorí mélòó mélòó làwọn tí wọ́n wà nígbèkùn nígbò Zamfara, tàwọn ti Katsina ńkọ́ tàbí ti Sokoto, ká má ti sọ ti Borno tí wọ́n ti sọ ìjínigbé níbẹ̀ díṣẹ́, iṣẹ́ ojoojúmọ́ sì ni, tí àwọn ọmọ náà sì wà láàrin àwọn afẹ̀míṣòfò yìí tí wọn ò rẹ́ni gbà wọ́n jáde. Ìjọba láwọn ń gbìyànjú nígbà tí Òkóbó wá lóun gbìyànjú tí kinní ẹ̀ ò lè yìí ń kọ́. Adìẹ lòun làágùn, ìyẹ́ ò jẹ́ kí ẹnikẹ́ni rí i. Bẹ́ẹ̀ ni kò sẹ́ni tí yin oníṣẹ́ ààbọ̀, ẹni tó bá parí iṣẹ́ là kíkú iṣẹ́. Àmọ́ ti ilẹ̀ Yorùbá yìí ya gbogbo èèyàn lẹ́nu. Ìyẹn ló sì ṣe yẹ kéèyàn má pẹ̀gàn àṣeyọrí náà. Kéèyàn kí àwọn àti àwọn ológun gbogbo tí wọ́n ṣe iṣẹ́ náà pẹ̀lú ọgbọ́n orí wọn kí wọ́n tún lè ṣe òmíì sí i. Gbogbo èyí tí àwọn èèyàn àti alátakò àti aláìmọ̀kan dédé ń wí yìí, wọ́n ń fi àtàmọ́mọ́ àtàmọ̀ ni o. Béèyàn bá sì jókòó tó bá ń tẹ̀lé ìròyìn ọ̀rọ̀ náà láti bẹ̀rẹ̀, ohun gbogbo ni yóò yé, kò sì ní sí nínú àwọn tí wọ́n ń sọ̀sọ́kùsọ kiri. Ọ̀tọ̀ ni àwọn kan kọ́kọ́ ní àwọn tí wọ́n kó jáde yẹn, ara wọn ti jọ̀lọ̀ jù, ara wọn ń dán ni. Wọn ò jọ ara ẹni tó ti ní wàhálà kankan. Wọ́n ti rò pé bí wọ́n ti yọ wọ́n nínú ebútú yẹn náà ni kí wọ́n ti sáré máa ya fọ́tò fún wọn. Ṣé ìyẹn ní kàn lọ́rọ̀ ẹni tó ti wà nígbèkùn láti bí oṣù méjì? Ìgbèkùn gidi tí kìí ṣe ṣeréṣeré. Ọ̀tọ̀ ni wọ́n ní àwọn kan wọ aṣọ àǹkó nínú wọn, bí kò sì jẹ́ ọ̀kan nínú àwọn tíṣà tó sọ pé ọjọ́ náà bọ́ síjọ́ tí àwọn ń ṣe àyájọ́ ọjọ́ àṣà tí gbogbo àwọn ọmọ máa ń wọ aṣọ Yorùbá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni. Rándanràndan tí àwọn èèyàn míì yóò máa gbé kiri nìyẹn pé wọ́n wọ aṣọ àǹkó. Àmọ́ èyí tó di wàhálà sọ́rùn àwọn èèyàn yìí jù ní ti òyìnbó méjì tí wọ́n ń túmọ̀ ẹ̀ fúnra wọn, tí oníkálukú sì ń túmọ̀ ẹ̀ sí bó bá ti yé e tó. Àwọn kan ní Báyọ̀ Ọ̀nànúgà sọ pé àwọn rescue àwọn èèyàn náà ni. Èyí ni pé ọkùnrin náà ní àwọn ológun ló gba àwọn ọmọ náà jáde. Àwọn tí wọ́n dúró sí ìdí àti sọ iṣẹ́ àwọn sọ́jà náà ní yẹpẹrẹ ní nígbà tí tíṣà Sákíọ̀s Ọlátúndé ń sọ̀rọ̀, ó ní àwọn rìn jáde wá bá àwọn sọ́jà tí wọ́n kó àwọn wálé ni. Èyí ni pé àwọn afẹ̀míṣòfò fúnra wọn náà ni wọ́n fi wọ́n sílẹ̀. Wọ́n rìlíìsì wọn ni, kì í ṣe pé wọ́n fi tipátipá gbà wọ́n jáde. Ọ̀rọ̀ tí àwọn Àtíkù mú mọ́wọ́ rèé o. Ohun tí àwọn èèyàn ti Mákindé náà tí wọ́n fẹ́ sọ pé àwọn ológun wa kò ṣe kinní kan sì ń sọ náà nìyẹn. Pé àwọn afẹ̀míṣòfò fúnra wọn ni wọ́n fi wọ́n sílẹ̀. Wọ́n rìlíìsì wọn ni, àwọn sọ́jà kò ṣe kinní kan, wọn ò rescue wọn. Bẹ́ẹ̀ àlàyé yìí kì í ṣe tuntun o. Kò sì sí ohun tí tíṣà náà sọ tó yàtọ̀ sí èyí tí wọ́n ti sọ tẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ yìí. Pàápàá bí àwọn ìgbèkùn náà ti jáde àti bí wọ́n ti gbà wọ́n sílẹ̀. Ọ̀gá sọ́jà tó ṣáájú ogun àwọn afẹ̀míṣòfò yìí, Chinedu Inebuefe, ti ròyìn ọ̀rọ̀ yìí fúnra ẹ̀ o. Ó sì ṣàlàyé kínníkínní bí kinní ọ̀hún ti ṣẹlẹ̀. Àmọ́ ẹni tó sùn làájí, èèyàn kì í jí apirọrọ. Ohun tí etí bá fẹ́ gbọ́ náà ní í gbọ́. Kódà bí wọ́n bá ń pariwo òdodo létí èèyàn, bí elétí bá lóun ò gbọ́, kò gbọ́ náà ni o. Ẹni tó bá gbọ́ àlàyé ọ̀gágun Chinedu yìí yóò mọ iṣẹ́ tí àwọn sọ́jà tí wọ́n lọ́wọ́ sí ọ̀rọ̀ yìí ṣe. Yóò mọ bí wọ́n ti ṣa àwọn ọmọ ogun jọ káàkiri àti ipá tí ẹnìkọ̀ọ̀kan wọn kó. Bó bá jẹ́ ìjọba ló kó àwọn èèyàn yìí pamọ́, wọn yóò wá ní kí wọ́n kó àwọn sọ́jà, ọlọ́pàá, DSS wá láti Èkó, Ìbàdàn, Àbújá, Kánjí. Wọn yóò ní kí àwọn sọ́jà tó wà ní Kwara lọ búlọ́ọ̀kù ọ̀nà tí àwọn afẹ̀míṣòfò náà lè bá wọ ilẹ̀ Haúsá. Wọn yóò sì tún kó àwọn ẹ̀ṣọ́ Àmọ̀tẹ́kùn tó jẹ́ ti Mákindé fúnra ẹ̀ mọ́ wọn. Àbí kí làwọn olóṣèlú yìí ń sọ lẹ́nu yìí pàápàá? Ẹni tó bá fetí sí ọ̀gá àwọn sọ́jà yìí yóò mọ ìyàtọ̀ tó wà nínú rescue, gbígbà sílẹ̀ àti rìlíìsì, fífi sílẹ̀. Torí ariwo tí àwọn tó fẹ́ fẹnu tẹ́ńbẹ́lú àṣeyọrí àwọn ológun náà ń pa nìyẹn. Àwọn kan ní àwọn ológun kò rescue wọn, àwọn afẹ̀míṣòfò rìlíìsì wọn ni. Ìyẹn sì fa ìbínú ọ̀tọ̀ fún àwọn èèyàn Àtíkù àti Mákindé. Òyìnbó méjì yìí ni o. Ọ̀gá sọ́jà yìí ti ṣàlàyé pé nígbà tí àwọn DSS àti àwọn ọlọ́pàá ń lọ wá àwọn ẹbí àwọn afẹ̀míṣòfò yìí àti àwọn alábàáṣiṣẹ́pọ̀ wọn tí wọ́n bẹ̀rẹ̀ sí ṣàwọn níkọ̀ọ̀kan, nígbà náà ni ọwọ́ wọn bọ̀ tí wọ́n sì yí ohùn padà tí wọ́n ń wá ọ̀nà láti jáde.
wọn ò béèrè owó mọ́, wọn ò sì béèrè ohunkóhun bí wọn yóò ti ṣe fi àwọn èèyàn àwọn sílẹ̀ tí àwọn náà yóò sì jáde kúrò nínú igbó yìí lókù tí wọ́n ń béèrè. Tíṣà ahoro ẹ̀sìn ẹ̀lẹ̀ yìí náà sì sọ bẹ́ẹ̀ o. Ó ní lójijì ni àwọn èèyàn náà bẹ̀rẹ̀ sí ṣe dáadáa sáwọn tí wọn kò fìyà jẹ àwọn mọ́. Ọ̀gá sọ́jà yìí sì ti sọ tẹ́lẹ̀ pé àwọn afẹ̀míṣòfò náà ní kí àwọn kọ́kọ́ fi àwọn èèyàn àwọn sílẹ̀ kí àwọn tó fi àwọn tí àwọn jí gbé náà sílẹ̀. Àmọ́ àwọn sọ fún wọn pé rárá, àwọn tí wọ́n jí gbé yìí ni kí wọ́n kọ́kọ́ fi sílẹ̀ náà. Ọkùnrin sọ́jà náà ló ti kọ́ ṣàlàyé bẹ́ẹ̀ pé ìdí tó fi jẹ́ pé fúnra àwọn afẹ̀míṣòfò náà ni wọ́n fi àwọn èèyàn ọ̀hún sílẹ̀ nìyẹn. Àmọ́ lẹ́yìn tí wọ́n ti fi wọ́n sílẹ̀ tán ní àwọn kọlù wọ́n tí àwọn sì jọjà ìjà náà níbi tí àwọn kan ti kú nínú wọn tí àwọn sì rí àwọn míì mú. Èyí ni pé bí tíṣà náà bá sọ pé wọ́n kàn fi àwọn sílẹ̀ ni kò sírọ́ nínú ọ̀rọ̀ tó sọ. Àmọ́ ǹjẹ́ òun mọ bí wọ́n ti ṣàdédé fi wọ́n sílẹ̀? Ṣé àwọn tó fi wọ́n sílẹ̀ ṣàlàyé fóun? Tàbí kì í ṣe ọ̀dọ̀ wọn yìí ni wọ́n ti wà tẹ́lẹ̀ tí wọ́n ń bẹ́ lára wọn lórí lójú wọn? Bẹ́ẹ̀ ni nígbà tí ọ̀gágun yìí ń sọ̀rọ̀ yìí, ọ̀rọ̀ náà kò tíì di ariwo kan báyìí. Torí lẹ́yìn tí wọ́n ti jáde tán làwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ ń túdi bí wọ́n ṣe jáde wo. Ó sì dàbí pé ìyẹn jẹ wọ́n lógún ju pé àwọn èèyàn náà jáde lálàáfíà lọ. Ìyẹn kì í ṣe òṣèlú dáadáa, òṣèlú burúkú àti ìwà ìkà ni. Bí Tinubu tàbí ìjọba ẹ̀ bá ṣe ohun tí kò dáa, kí ló dé téèyàn ò ní sọ? Ikú wo ni yóò pa àgbà téèyàn ò ní bá po lórí ẹ̀ níbẹ̀? Ẹni tó jẹ́ tí a bá ṣubú kò lè dá gbé ni dìde, àhà máa torí ẹ̀ tàkìtì ń dán. Nígbà tó ṣe pé bí ojú bá ń ṣe pin, tí a bá fi hàn ojú nìkan lóore wà nínú ẹ̀. Ọ̀tá lẹni tó lóun fẹ́ràn ẹni, àmọ́ tí ò lè dúró kó sọ òdodo ọ̀rọ̀ fún ni. Ṣebí àdénú igbó àìfọhùn ní jẹ́ kí ẹyẹ oko yàgbẹ́ sí ni lórí. Àmọ́ nígbà tí ìjọba bá ṣe èyí tó dáa náà, àfi kéèyàn sọ o. Pàápàá tó bá ti di èyí tó kọ àwọn aráàlú báyìí. Bí ẹ bá ń rojọ́ burúkú pé wọ́n kó àwọn èèyàn náà pamọ́ nítorí ọ̀rọ̀ òṣèlú ni, kí lẹ fẹ́ kí àwọn tí àwọn èèyàn wọn tó ṣiṣẹ́ agbófinró tí wọ́n kú sínú ìṣẹ̀lẹ̀ yìí máa rò? Tí ẹ bá ń sọ pé wọ́n fún wọn lówó ni wọ́n ṣe tú wọn sílẹ̀, kí lẹ fẹ́ kí àwọn sọ́jà tí wọ́n forí lakú wọ̀nyí máa rò? Pàápàá nígbà tó jẹ́ pé gbogbo àwọn tí wọ́n ń sọ̀sọ́kúsọ lẹ́nu yìí kò ní ẹ̀rí kan. Bẹ́ẹ̀ ni wọ́n wà ní kọ̀rọ̀ inú ilé wọn tí wọ́n ń gbádùn o. Bẹ́ẹ̀ làwọn tí wọ́n wà níjọba nínú wọn tàbí àwọn tó ti ṣòṣèlú dolówó ní àwọn ẹ̀ṣọ́ bíi 20 bíi 30 tó ń ṣọ́ àwọn nìkan kiri. Ohun tí kò dáa ni bí ẹnìkan bá ń ta fàsókè tó ń yí dóborí, tó wà nínú ilé ẹ̀ tó ń kó aráàlú lọ́kàn sókè níta, tó ń kẹ́gàn ohun tí àwọn agbófinró wa ṣe. Láti sọ pé àwọn kan ló kó àwọn èèyàn yìí pamọ́, nǹkan ìbànújẹ́ àti ìwà ìkà ni. Torí kò sí ẹ̀rí kankan tó fi eléyìí hàn rárá. Títí dòní yìí ni bí ẹnìkan bá sì ń sọ pé wọ́n fún àwọn èèyàn náà lówó ni, ó kàn fẹ́ fi ẹnu yẹpẹrẹ àwọn ológun wa ni. Bí wọ́n bá fún àwọn afẹ̀míṣòfò náà ní nǹkan láti fi tàn wọ́n jáde, kí ló burú nínú ìyẹn? Tàbí ta ni kì í fi ẹran díndín sẹ́nu páńpẹ́ láti mú èkúté ilé ẹ̀ tó ń yọ ọ́ lẹ́nu? Tàbí ta ni kì í fọ̀gẹ̀dẹ̀ sẹ́nu okùn kó lè mú ọ̀bọ? Bẹ́ẹ̀ ni kò sí àrídájú pàápàá pé wọ́n fẹ́ nìkan lówó. Èyí tó hàn sí gbangba ayé ni iṣẹ́ takuntakun tí àwọn ológun wa wọ̀nyí ṣe. Ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò tó wà nílẹ̀ yìí kì í ṣe ohun tí à ń sọ di ọ̀rọ̀ òṣèlú tí a ó sì máa ran kankan ara mọ́ irọ́ pípa àti àhesọ. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí àìláṣọ lọ́rùn pàákà ni. Ó tó àpérò gbogbo ọmọ eriwo nítorí eégún kékeré ni pàákà o, àmọ́ eégún kékeré yìí náà ni yóò padà di ńlá. Bí ẹnìkan bá ní òun ajíṣe fi ní aródeyọ̀ torí pé inú ilé ẹ̀ dáa ni o. Bí inú ilé kò bá dùn, bí ìgbẹ́ nìlú rí, kò sọ́mọ tálákà tí yóò ròde ẹmu. Àfi ká ṣe é kí ìlú wa dára o, kó lálàáfíà. Nígbà náà ni ẹ̀yin olóṣèlú pàápàá àti àwọn tí wọ́n ń tẹ̀lé yín yóò lè fọkàn balẹ̀ ṣòṣèlú ọ̀hún. Torí bó bá burú tán, ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú ilẹ̀ yìí ni wọn yóò fi rúbọ. Orí àwa ò ní gbàbọ̀dé o, àmọ́ káwa náà ṣe ohun gbogbo ní mẹ̀lọmẹ̀lọ. Ọláyíwọlá Alága ló sì ń yẹ ọ̀rọ̀ àwọn tí wọ́n tú sílẹ̀ nínú igbó ọba yìí, tó sì ń ṣe àkọsílẹ̀ ohun gbogbo tó ń lọ fún ibùdó àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.